tẹlifíṣàn Yorùbá kárí ayé sani wọ́n ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. KAFTAN tẹlifíṣàn Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò ó. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Ẹ káàbọ̀ padà ẹ̀yin aráalé àti tí wípé fún àǹfààní àwọn tí ó tún ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa orí ètò yìí lẹ wà ètò yìí ètò wa ètò Gbàgede Ìlú lórí ìkànnì KAFTAN tẹlifíṣàn Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà ṣe wá rí abala tá a kọ́lù báyìí ní abala ọ̀rọ̀ tó kan ẹ̀yin ará ìlú gbọ̀ngbọ̀ngbọ̀n. Kọ́lọ́n Lódùmarè kó máa ran gbogbo wa lọ́wọ́. Bàbá mi. Ẹ má gbàgbé ìpolówó ọjà báyìí ni àgúnmu òwò. Bẹ́ẹ̀ni. Gbogbo ọjà tí ẹ bá ti polówó lórí ìkànnì KAFTAN tẹlifíṣàn Yorùbá yìí àtàjèrè náà ni ẹ máa tà. Bẹ́ẹ̀ni. Nọ́mbà tí ń lọ lójú ìwòran yín gan-an ńlẹ̀ láǹfààní àti pè wá sí fún ìpolówó ọjà ìkéde àti gbogbo ìpolongo yín ká lè máa júwe ọ́fíìsì yín ká máa sọ bí tilé iṣẹ́ yín wà kí gbogbo àgbáyé nǹkan sì máa du ọjà yín wìtì. Ọ̀dà alábala tá a kàn lù yìí abala ọ̀rọ̀ tó kan ẹ̀yin aráàlú gbọ̀ngbọ̀ngbọ̀n. Afolasayo ó ti jáde lọ mú àlejò wa wọlé lámẹ̀tọ́ ńlálejò ta ní lórí ètò lónìí àwọn èèyàn pàtàkì láwùjọ tó mọ ojúlẹ̀jà ohun tó tọ́ àti ohun tó yẹ ẹni àwọn àgbà ń pè ńlá mẹ́ẹ̀tọ́. Bẹ́ẹ̀ni. Ó dáa ká má fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pọ̀pọ̀lọ́ ẹ jẹ́ kí n máa ṣe àfihàn ojú àlejò wa àwọn ni Dr. Olowoniyi Sunday tí wọ́n jẹ́ ààrẹ fún ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́mọnìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà ẹgbẹ́ tí wọ́n ń pè ní Forum for Human Rights Defence. Àwọn náà tún ni alága ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi ẹgbẹ́ CAN ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ondo West Local Government CAN chairman ẹni àlejò wa lónìí. Ó dà ẹ jẹ́ kí n máa kí àlejò wa káàbọ̀ sórí ètò fún tòní. Bàbá wa kẹyìn ẹ káàbọ̀ sórí ètò lónìí o. Ẹ ṣé gan o Ọlọ́run á wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa. Àmín. Ìlú yìí á rọ̀ wá lọ́rùn. Àmín o. Ọkàn wa yóò sì balẹ̀. Àmín. Ẹ ṣé. Ojú wọn ẹ náà lẹ ti rí wọn. Bẹ́ẹ̀ni. Ó dáa kókó tá a fẹ́ pẹ̀ pẹ̀lú lónìí lọ́rọ̀ àwọn afipágba ilẹ̀ onílẹ̀ tí àwọn onígẹ̀ẹ́sì tó ń pè ní land grabber. Bó tilẹ̀ jẹ́ pé mo ti pinnu ọkàn mi pé kò ní fọ Gẹ̀ẹ́sì mọ́ ṣùgbọ́n jẹ́jẹ́ mi ni wọ́n jókòó tí Gẹ̀ẹ́sì ó sì máa kó wọ̀ lẹ́nu. Tí Gẹ̀ẹ́sì bá ti wá bàbá JP ẹ̀ mọ̀ tí sẹ́gbẹ́ kan díẹ̀ ẹ̀ mọ̀ tí díẹ̀ gbẹ́ mọ́jì ó ṣubú. Àwọn tí ń fi agídí gba ilẹ̀ orílẹ̀ ní kókó tí àlejò wa tó bá fẹ́ bá a pẹ̀ kẹ́lù lónìí. Bàbá wa lẹ́ẹ̀kan sí i ọ̀rọ̀ wọn tí ń fi agídí gba ilẹ̀ onílẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ kóòtù òjìbí lẹ́kùn gúúsù ìwọ̀ oòrùn ó ti fẹ́ wá di gbọmọ ǹjẹ́ àlàyé wo lẹ lè ṣe fún wa nípa rẹ̀ torí ẹ̀yin a mọ̀ pé ẹ mójú òfin dáadáa. Ẹ ṣé olóòtú kọ́lọ́run ràn wá lọ́wọ́. Àmín. Àti pé kéèyàn máa ṣe àṣedànù. Tí a bá wo ọ̀rọ̀ àwọn tí a pè ní land grabber tí wọ́n jẹ́ àwọn tó ń gba ilẹ̀ onílẹ̀ tipátipá ó jẹ́ nǹkan tó burú jáì tó sì ti sọ ìlú kọ̀ọ̀kan lẹ́nu. Tí a bá wò á rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa àti àwọn àlejò ni ò fẹ́ wá láti wá dá àwọn ilé iṣẹ́ sílẹ̀ torí gbà tí wọ́n bá kówó jọ tán gbìyànjú sọ́tún sótì tán wò pé ilẹ̀ bíi da éka 2 ni 4 ni 5 ni tán ṣiṣẹ́ lọ lórí ẹ̀ káwọn kan ṣe dìde pé àwa ló nílẹ̀ tàbí kán fipá gbà torí ọ̀nà tán fi ń gba ilẹ̀ ó máa fẹ́ lè sọ pé oríṣiríṣi ọ̀nà náà fi ń gbà ṣùgbọ́n tá à ń pè ní gbígba ilẹ̀ yìí tá a kó pè ní land grabbers olóyìnbó á pè ní coercive
way of acquiring what does not belong to you. kéèyàn fi ọ̀nà kọ̀rọ̀ yìí. kí tí ẹ tó wáyà ọ̀nà àkọ́rọ́ yìí nìkan ọ̀nà tó le tó burú tó nípa lára láti gba nǹkan tí ọ̀nà jàǹdùkú láti gbà lọ́wọ́ ẹni tó ní nǹkan tí kì í ṣe ọ̀nà òfin unlawful way ni. ṣe mọ̀ pé nígbà míì lẹ sọ pé èèyàn fẹ́ enforce law pé tipátipá kéèyàn ṣùgbọ́n ilé ọ̀nà tí ò tiẹ̀ wá bá òfin mu ká fi gba nǹkan lọ́wọ́ ní nǹkan tó jẹ́ ní tó burú tó sì ń ṣẹlẹ̀ ní ìlú káàrọ̀ òjìrè àti ní orílẹ̀-èdè bákan náà kò dára tó kò sì fún kò mọ orí ènìyàn wò rárá. tọ ẹ jẹ́ kí èmi tó wá béèrè lọ́nà báyìí pé bí wọ́n ṣe ń fi ipá gba ilẹ̀ onílẹ̀ yìí ṣé ẹ tiẹ̀ lérò pé bóyá ìjọba mọ̀ sí àbí wọn ò tiẹ̀ mọ̀ sí tí wọn ò lọ́wọ́ sí tó kọ̀ jẹ́ wípé àwọn kọ̀ wò pé tọ̀ àwa jí lé ní iṣẹ́ táwa fẹ́ yàn láàyò lélẹ́yìí bóyá wọn gbòfin gbòòtè lọ́dọ̀ ìjọba. kò sí ìjọba náà tó náà ó wù òun láti ṣe tó lòdì sí òfin torí àwọn tó ṣètò òfin jù wọ́n lọ jẹ́ àwọn kan ní law makers àwọn tó ṣòfin fún ara wọn òfin lágbára jù wọ́n òfin ò bọ̀wọ̀ fún ẹnikẹ́ni ìdí nìyẹn tó yẹ pé kò sí ìjọba tó gbọ́dọ̀ lọ́wọ́ sí ṣùgbọ́n nǹkan mìíràn gbọ́dọ̀ mọ̀ ó ní wípé ọ̀nà kan wà tíjọba ń gba ilẹ̀ yàtọ̀ sáwọn oníjàǹdùkú torí pé ó nípele ó ní àwọn nǹkan kan tí ìjọba fi lè sọ wípé ilẹ̀ a ó gbà tí ó bá jẹ́ pé ó di ọ̀rọ̀ òfin tí ẹni ń ò ṣètò tó yẹ kó ṣe kó tó di pé ilẹ̀ di ti ènìyàn tí a máa ń pe kinní kan ní title kó tó di pé o lè sọ pé mo ní title lórí ilẹ̀ yìí èmi ni di owner ilẹ̀ yìí ó ní àwọn ọ̀nà à ń tọ̀ tí ẹnìyàn ò bá sì ti tọ̀nà yìí dáadáa tí òfin ìjọba ti mú wọ́n lè gba ilẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀ ìyẹn ṣe mọ̀ pé yẹn bá òfin mu ọ̀nà mìíràn wà tẹ́ pé tó tiẹ̀ pé kò tí ì wọ́pọ̀ ó ní pé gbogbo ilẹ̀ tí a fún oníkálukú ó ní iye ọdún torí pé ó ní iye ọdún tí ilẹ̀ àdé tí irú ilẹ̀ bẹ́ẹ̀ tàbí ẹ̀ka bó jẹ́ ẹ̀ka ilẹ̀ tàbí plot ilẹ̀ yẹn tàbí ti bóyá ti state government ṣe mọ̀ pé normally gbogbo ń tà ń rà lọ́wọ́lọ́wọ́ tà ń gbà lọ́wọ́lọ́wọ́ kò kọjá 99 years tí a pè ní ọdún 99 kọ́ nìyẹn. ṣé sí ọ̀fọ̀ kan. so wọ́n gbà pé lẹ́yìn eléyìí a gbà pé irú ilẹ̀ yẹn ó di tìjọba. ẹ dúró bàbá wa o Afolasayo. mọ tẹ́mi rẹ̀ mi wò pé bàbá ti kọ́lé lé lórí àti ilé náà ní ìjọba ó gbà. kò rí bẹ́ẹ̀ ìyẹn láti ṣe mọ̀ pé ìyẹn tún bá òfin mu. ẹ bá bó olójú ká tó lọ sí ìta lọ́ngàn. ẹ mọ̀ pé ẹrú pàmí táwọn kan á jáde pé ká san tenement rate ká san land use ká san oríṣiríṣi tábà ní ká sọ ntẹ̀yìn bá ti ní nǹkan ara ẹ̀ kò yẹ kó tún máa sanwó lé lórí. ṣe ló dàbí ẹni pé èèyàn rọra ń rìn ní ohun tó gbà lọ́wọ́ ní nǹkan and after 99 years irú ilẹ̀ bẹ́ẹ̀ state government ìpínlẹ̀ yẹn tàbí ìjọba ìlú yẹn ó ti ilẹ̀ yẹn ti di tiẹ̀. ẹdùn ó ti fẹ́ máa dà ó fẹ́ máa dojúrú bá tó bọ́. Afolasayo má jẹ́ kí ẹsẹ̀ ẹran kó dàpọ̀ mọ́ tèrò ẹ jẹ́ kí bàbá wa bá tàn mọ́lẹ̀ sí nǹkan níta ìwé fún ọ báyìí ni pé bí àpẹẹrẹ bí a mo kó owó mi mo ra ilẹ̀ mi nígbà mo wá ra lẹ́hùn tán mo kọ́lé mi ó dúró gẹ́gẹ́ bí ààfin ọba níta wọn sọ fún mi ní pé tó bá ti di ọdún 99 99 years pé ìjọba ni ó padà ní ilẹ̀ tí mo kọ́lé sí wọn. bí òfin ṣe là á kalẹ̀ nìyẹn kò sí ẹnu lásán pé ọba ló nílẹ̀. ẹ̀dùn òfin àdúgbò bo òfin ṣé òfin ìjọba àpapọ̀ ní. orílẹ̀-èdè tá a wà náà ni ṣé mọ̀ yìí pé ọba ló nílẹ̀ bó tẹ̀ jẹ́ pé àwọn kan la bí sórí ilẹ̀ yẹn ṣùgbọ́n gẹ́gẹ́ bí òfin ti là á kalẹ̀ kò sí ẹni tó jẹ́ pé permanent owner of a particular land tó bá ti ní iye ọdún kan ìyẹn la ṣe wọ́n sọ pé agba ilẹ̀ mọ́ṣẹlẹ̀ tó bá dúró àsìkò yẹn ó ṣeé ṣe kéèyàn rìn ní ownership ó ṣeé ṣe kí ìjọba sọ pé òkè báyìí nílẹ̀ báyìí ṣe jẹ́ afẹ́ ìgbà ṣùgbọ́n ẹ mọ̀ pé ẹni tí àǹfààní tí a rí gbà ni pé kì í sábà ṣẹlẹ̀ torí pé àwọn ìjọba kan wò pé kí àlàáfíà ọlọ́ ìjọba ọba ti rà ó ti di títí láìláì torí irú ìjọba tí ó wà lórí oyè ní 99 years tá a rántí dọ́kúmẹ̀ntì ti wà ńlẹ̀ o ìyẹn àlè takò yẹn so ìyẹn ọ̀nà mìíràn ọ̀nà kan nìyẹn tó yẹ pé ilẹ̀ yẹn lè di tìjọba. tọ́jọ́ pé láàrin ìjọba aráàlú nù. ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ wípé ìwà ìpáǹlé ni tiwọn àwọn kan á dìde wípé ó ní ọ̀nà tílẹ̀ fi ń jẹ́ títí àwọn kan rò pé a ó gbalẹ̀ yìí
káwọn kan ẹni sọ pé ìjọba ò lè mọ̀ sí lọ́nà kan tíjọba bá máa mọ̀ sí yóò ní ọwọ́ òfin nínú torí pé ìjọba náà ò ní fẹ́ ṣe nǹkan tí ara ìlú ò bínú sí gbogbo wa la wà lábẹ́ òfin but there are some people tó yẹ pé wọ́n á kàn jí torí ọ̀nà téèyàn gbà nílẹ̀ àwọn kan wà tó yẹ pé ilẹ̀ yẹn bí probate bí àjogún ẹ̀ inherited land ní ìkànnì yẹn àwọn ilẹ̀ máa ń di ti ènìyàn nípa gift tá a pè ní gifted land òmíràn sì wà by purchase fowó rà téèyàn bá ra ilẹ̀ adìtì òfin fàyè gbà wípé ó sọ wípé irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ ní àǹfààní láti jẹ gbádùn ilẹ̀ yẹn láìsí wàhálà àti ìdààmú tó bá sì jẹ́ probate ní bóyá nípa àṣẹ will bàbá ti pín ogún ó ti ṣe sílẹ̀ ó tó lọ ó ti fọwọ́ òfin sí ilẹ̀ yẹn á di tirú ọmọ bẹ́ẹ̀ ó sì ní àǹfààní ó ti máa lo àwọn ẹ̀tọ́ ó ti máa gba àwọn ọ̀nà òfin kan náà á di tiẹ̀ tàbí ẹnìkan yọ̀ǹda ilẹ̀ kan fún yàn ó fi ṣe bí ẹ̀bùn ó fi ṣe móríwú tàbí ó yọ̀ǹda ẹ̀ yẹn la ń pè ní gifted gift through gift yẹn gifted land tí yẹn bá rí bẹ́ẹ̀ òfin gbọ́dọ̀ ṣé wàá rí i pé àwọn kan àtàdédé dìde wọn á kàn wọ àwọn yàtọ̀ ní mẹ́ta tí mo sọ yìí ó lọ́wọ́ òfin nínú. bóyá kán fún yàn nílẹ̀. ká fún yàn nílẹ̀. mo bu ọ ṣé bọ́n bá fún yàn nílẹ̀ bí àpẹẹrẹ kẹ́nìkan wò mí sùnsùnsùn pé ọba àlù kan wá gbalẹ̀ yìí o tó wá bùn mí nílẹ̀ òun ṣé mo lẹ́tọ̀ọ́ láti gba ìwé lọ́wọ́ rẹ̀ pé mi mo ní. dáadáa ó gbọ́dọ̀ ní àfọwọ́sí ẹni tó nílẹ̀ jẹ́ èkíní ẹni tó fún ọ nílẹ̀ á ṣe ìwé pé òun ti yọ̀ǹda fún ẹ dẹ ẹ̀yin náà tẹ́ ẹ gbà á ìyẹn la pè ní acceptance note pé èmi náà mo gbà á o a lè fún mi ní nǹkan kí n sọ pé mi ò wá so lọ́dọ̀ tèmi ìwé pé mo fún ọ ajáde lọ́dọ̀ tiyín ìwé pé mo gbà á wà níbẹ̀ a sì ní ọwọ́ ìjọba àtàwọn òfin kan nínú tí ò ní jẹ́ kó ní wàhálà lọ́jọ́ iwájú kọ́mọ káyé di pé láyéláyé kò rí bẹ́ẹ̀ ìyẹn wà ní bẹ́ẹ̀ ṣé wàá rí wọn tó wá ń gbalẹ̀ wọn ọmọ ìyá kan wà àwọn yẹn la pè ní àwọn yẹn wọ́n jẹ́ bí àwọn hooligans àwọn thugs tó yẹ pé wọ́n ti pẹ́ lábà wọ́n ti pẹ́ ládùúgbò wọ́n ti pẹ́ nílùú wọ́n mọ history wọ́n á pera wọn náà mọ onílẹ̀ ìyẹn dúró àwọn kan ló jẹ́ pé tíjọba ò fọwọ́ sí tẹ́ bá wo ìpínlẹ̀ Èkó wọ́n gbìyànjú díẹ̀ àwọn ti gbé àwọn òfin kan dìde tẹ́ pé ẹni bá ṣerú ẹ̀ bí ó kéré tán ọdún 6 ní ó fi ìjura lẹ́wọ̀n ìyẹn láti ń sọ pé àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan náà tán ti bẹ̀rẹ̀ irú ẹ̀ káwọn náà ó ṣe é àwọn kíkọ́ èyí tí wọ́n ń ṣe tọ́ọ̀gì àwọn kan kóra wọn jọ pọ̀ wọ́n á ṣe àwọn òfin kan wọ́n á ṣe nǹkan kan láti lè rí i pé kò séèyàn tó wà ní apá bí ẹ̀jẹ̀ á wá síbẹ̀ ó lè jẹ́ pé wọ́n fẹ́ dá nǹkan kan bíi company síbẹ̀ tí kì í ṣe tiwọn àwa di wípé àwọn aráàlú àwa bẹ̀rẹ̀ sí ní wàhálà so àwọn kan ti lè lẹ́ṣẹ̀ awúrúju òfin ìwé kan àwọn tó tún fọ ọgbọ́n náà tó fi ń gbalẹ̀ nìyẹn ju gbogbo rẹ̀ lọ ìjọba ò kì í fọwọ́ sí ní tó bá burú bẹ́ẹ̀ ìjọba tó bá ṣe bẹ́ẹ̀ ó lòdì sí òfin. ẹ jẹ́ kí wọ́n á béèrè báyà àlejò wa torí Afolasayo wọ́n ní bàbá ti ta agbọ́dọ̀ tọ́ bàbá tọ́ yóò di ẹran onídìn ní ẹnu ọjọ́ mẹ́ta yà àlejò wa ọba aláyé kan ní ìlú Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn ó ké gbàjarè sí ìjọba ìpínlẹ̀ Ògùn wípé òun fún ìjọba ìpínlẹ̀ Ògùn lọ́jọ́ 7 gẹ́gẹ́ bí gbèdéke kó wá dóòlà àwọn èèyàn létò òun wípé àwọn èèyàn létò wọn ń kojú àwọn afipágbalẹ̀ onílẹ̀ tó jẹ́ pé àwọn àyù wọ́n kàn kó àwọn irinṣẹ́ jàǹdùkú wọ́n kó wọ̀lú wọ́n sì bẹ̀ sí ń da àwọn èèyàn láàmú láwọn létò kábíyèsí wọn ó wá wípé bí ọjọ́ 7 ń bá ti kò tí ìjọba ìpínlẹ̀ Ògùn tí ò rí nǹkan kan ṣe sí pé àwọn fẹ́ ònú hàn àwọn òdì pópónà Ṣàgámù pa ẹ jẹ́ wọ́n á béèrè bàbá wa rí àwọn kan bí ojú àìmọ̀ kan tó ṣàdédé wọ agbègbè kan lọ́dọ̀ wa tí ó sì bẹ̀rẹ̀ sí sọ pé àwọn làwọn níbí àwọn làwọn ní tọ̀hún àwọn làwọn ní gbá irú ìgbésẹ̀ wo ni àwọn aráàlú àbí àwọn èèyàn agbègbè tí wọ́n lè gbé. ẹ ṣe tí agbègbè lẹ béèrè fún irú ìgbà lè gbé àkọ́kọ́ ẹ jẹ́ ká sọ bí eléyìí àkọ́kọ́ gbọ́dọ̀ gbìyànjú ká má fi òfin sọ́wọ́ ara wa ní àkọ́kọ́ torí pé kò mọ̀ di pé a di pé olóòótọ́ a di ẹni ìkà ẹni tó jàre á wá di ẹni tó lẹ́bi ìdí ni ta fi ní àwọn agbófinró tó bá di pé ìyẹn ò wá tẹ́ wa lọ́rùn a lè tẹ̀síwájú délé ilé ẹjọ́ kò dẹ̀ sí ní tó burú kéèyàn jáde láti fi ẹ̀hónú ẹ̀ràn lọ́nà tí ó bá òfin mu lọ́nà àlàáfíà tá bá wá rí àwọn kọ̀ọ̀kan tán di pé
wọ́n dira láti gba àwọn ilẹ̀ kan wọn àkọ́kọ́ tó yẹ ká ṣe that is nígbà mìíràn àwọn kan máa ń dọ́dọ̀ wa human rights láti rí pé a ó gbé ìgbésẹ̀ lórí ẹ̀ irú àwọn wo leléyìí a ó sì gba ọ̀nà tó ní òfin nínú láti rí pé kò yẹ kó rí bẹ́ẹ̀ tí a bá rí àwọn kan lágbègbè wa tí wọ́n ń kóra wọn jọ pọ̀ láti gba ilẹ̀ ẹ jẹ́ àkọ́kọ́ tó yẹ ká ṣe ni pé ká fi ẹjọ́ wọn sùn níbi tó yẹ ká fi sùn yẹn ni pé àwọn agbófinró kan gbọ́ sí torí ó lè di wàhálà àwọn ajàfẹ́tọ̀ọ́ kọ̀ọ̀kan tí àwa kan bá wà nítòsí ẹ jẹ́ kí ó dé tì gbọ́ wọn ẹ mọ ìdí táwọn èèyàn fi ń ṣe nǹkan burúkú yìí òun la fi fẹ́ bẹ ìjọba kí kan gbìyànjú ní ètò ìdájọ́ wa kan jẹ́ kí iṣẹ́ gidi ó wà ńbẹ̀ dẹ̀ kí ìdájọ́ mọ̀ pẹ́ torí pé àwọn tó ń gbalẹ̀ onílẹ̀ wọ́n lára wọn lóye gidi o wọ́n ti mọ bí ẹjọ́ ṣe máa ń rí ní court ẹlòmíì kí ẹjọ́ kóòtù tó parí òun gan ti kú ó ti dàgbà ó ti kú torí pé wọ́n ti mọ̀ pé ọlọ́pàá ò lẹ́tọ̀ọ́ láti fìyà jẹ ẹnikẹ́ni lórí ọ̀rọ̀ ilẹ̀ wọ́n ti mọ̀ yẹn bẹ́ẹ̀ pé yẹn ni pé ọlọ́pàá wa ìdí tá a fi ń pọ́lọ́pàá ni pé kó mọ̀ sí rògbòdìyàn àti wàhálà láṣẹ ni pé let's try to involve the police kọ́ lè paná yọ kọ́ lè paná wàhálà àti rú ṣùgbọ́n pé ó gba ilẹ̀ mi ọlọ́pàá dìde lọ arrest ẹ̀ kò bófin mu kò bófin mu pọ́lọ́pàá fẹ́ lọ arrest pé ọ̀rọ̀ ilẹ̀ civil matter yàtọ̀ sí pé a fẹ́ gbé lọ sí criminal case so wọ́n ti di pé ok tó bá sọ pé wọ́n lórí ilẹ̀ let's go to court and àwọn èèyàn wọ̀nyí wọ́n ní àkókò láti fi ṣòfò lórí ọ̀rọ̀ court wọ́n dẹ̀ ti mọ̀ pé ẹni tó ralẹ̀ tó fẹ́ ṣe kó fẹ́ dá company lé lórí tó fẹ́ gbéṣẹ́ lé lórí bóyá ó ti yáwó tówó ti ń rìdì lọ tí interest ti ń rìdì lọ pé ẹjọ́ ẹjẹ́ ń tètè ṣe kí ní kẹ́kẹ́rẹ́ wọlé kí n lè sanwó olówó ṣùgbọ́n àwọn land grabber wọ̀nyí they have the time business wọn ni so wọ́n ti mọ̀ pé ìgbà tó bá yá aṣọ òní nǹkan ògbẹ́jọ́ ilé lọ ó dúró ògbẹ́jọ́ ilé lọ ọdún kìíní ọdún kejì ọdún kẹta ìgbà tó ìbá yá ẹ wo ẹjẹ́ ń lọ wálẹ̀ mìíràn wọ́n ti succeed nìyẹn wọ́n á tún wá bì míì so àwa àkọ́kọ́ tírú ẹ̀ bá ṣẹlẹ̀ ẹ jẹ́ ká tọ̀ àwọn human rights people lọ ó dára o torí àwọn yẹn mọ ọ̀nà à ń tọ̀ á mọ ọ̀nà tí a lè gbà then tó bá fẹ́ di rògbòdìyàn ẹ fi tó ọlọ́pàá létí then àwọn tó wá jẹ́ àwọn tá a pè ní traditional leaders sí wa iṣẹ́ wà lọ́wọ́ wọn. àwọn ọba àlàyé. torí àwọn kan wà tán joyè tí a lè sọ pé mi ò mọ oyè tán jẹ àwọn yẹn gangan náà máa ń ti àwọn some of the land grabber lẹ́yìn tó bí àwọn ti gbowó fẹ́ lòmíì. gbàtà wọn bá sọ ẹjọ́ olóyè báyìí kábíyèsí báyìí inú mi dùn sí ti kábíyèsí yẹn sọ tí ẹ mẹ́nubà lẹ́ẹ̀kan a ò lè gbà ilẹ̀ wa lélẹ̀ ṣùgbọ́n kan ṣe lọ́nà tí ó bá òfin mu. tọ ẹ sọ lẹ́ẹ̀kan ẹni wípé èèyàn tún lè ní ilẹ̀ látàrí pé bóyá ó jogún bá ní bóyá ọwọ́ bàbá kó tó di wípé wọ́n kú wọ́n ti ṣèwé lẹ̀ pé tọ̀ ilé iye éka báyìí ò ní tiẹ̀ tó bá di wípé mo lọ bí àgbáre ká wá sọ wípé ẹni yẹn ti gba ilẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ṣe sọ wípé tó bá yá tó bá di ọdún mọ́kàndínlọ́gọ́rùn-ún wípé ìjọba ó gba ilẹ̀ ká tẹ̀ wá sọ pé ọmọ kan ti wá jogún ilẹ̀ ohun tó ti wá súnmọ́ bíi ọdún tí wọ́n gbalẹ̀ padà kí ni nǹkan tí èèyàn lè ṣe láti fi rí wípé bóyá ìjọba ò ní gba ilẹ̀ yìí padà lọ́wọ́ èèyàn. mo jogún ilẹ̀ lọ́wọ́ bàbá mi báyìí bàbá mi sì ti kú èmi ti wá dàgbà mo ti wá ń tó bí ọmọ 100 fúnra mi àkókò tí ilẹ̀ wa tó fẹ́ dé 99 ó sì ti ń súnmọ́ etílé ìgbésẹ̀ olè yẹn lè gbé. ṣé rí n tó ṣẹlẹ̀ ni pé kì í sí pé bóyá ìjọba ti ní ẹ̀tọ́ sí ilẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ló ti pé 100 years lásìkò yìí tíjọba ò mẹ́nubà ṣùgbọ́n ṣe mọ̀ pé ilé tó bá ń tọ ọmọ àlebẹ̀ ni ò tí ì dàgbà ọ̀pọ̀lọpọ̀ táàsì tá à ń san báyìí tó ti wà tipẹ́tipẹ́ àwọn ìjọba kan kúrò lórí ẹ̀ pé ká má gbẹ́rù lọ́wọ́ èèyàn lórí bíi pé ṣé màá tún sanwó ọ̀nà màá tún sanwó ilé gbogbo ẹ̀ ló ti wà nínú òfin sílẹ̀ ẹ̀ kàn rí ìjọba kan yà déédéé a lọ wá òfin yẹn jáde gbà tó wá gbé wọn lọ kóòtù wọn á jàrédé tóró ti wà ń bẹ̀ so gbogbo wa ní ká ti mọ̀ wípé lẹ́yìn ọdún báyìí o ìtẹ́wọ́ àwọn tó lọ gba sí ọ̀fọ̀ wọ́n á ti rí kíní o 99 years ni so ó wà lè subject to renewal depending pẹ̀lú ìjọba kò sí tí ò ṣeé ṣe ṣùgbọ́n wọ́n á ti ní lọ́kàn wípé kíní o ọba ló nílẹ̀ o torí kó má ní pé èrò ọmọ bá wọn wò ní balẹ̀ àbáwọn. títí di àsìkò ẹni pé títí àsìkò báyìí kò tí ì sí ní tó jọ ọmọ ẹ̀ púpọ̀ pé wọ́n ń gbalẹ̀ láǹfààní ṣùgbọ́n ẹ̀kọ́ ló ń kọ́ gbogbo wa ẹ̀kọ́ tó ń kọ́ wa ni pé kò sí ní tó jẹ́ tiwa títí láéláé ẹ̀kọ́ ló ń kọ́ wa kò sí tó jẹ́ tiwa títí láéláé. Afolasayo fi ọkàn rẹ balẹ̀
tí àkókò ilẹ̀ rẹ̀ ohun tó bá ti fẹ́ pé 99. tọ́lẹ́rù tí ń bá mi lẹ̀ báyìí. ó láǹfààní àti renew sí ọ̀fọ̀ pẹ̀lú ìjọba. ẹ̀dá ẹ̀yin ará alẹ́ àtẹ̀rò gbòòrò ìkànnì KAFTAN television Yorùbá náà ńlẹ̀ ń wò lọ́wọ́ yìí orí ètò Gbàgede Ìlú náà ní ẹ̀sìn wa ẹ̀ fẹ́ ṣẹ́ mi mú ná bàbá dé láti òkè lọ́hùn àtẹ̀wájú àlàyé wa à ń bọ̀ ná. KAFTAN television Yorùbá kárí ayé sani wọn ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. KAFTAN television Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ńbẹ̀ o ẹ máa wò ó. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ẹ káàbọ̀ padà ẹ̀yin aráalé gẹ́gẹ́ bí a ti ṣe ń fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ látàrí àwọn tá a mọ̀ ń pè ní ọmọ onílẹ̀ yìí ní bí wọ́n ṣe máa ń fi ipá lọ ilẹ̀ onílẹ̀ gbà òun náà ni àlejò wa ti ń bá wa ṣe kí ni wọ́n ti ń bá wa sọ mọ́lẹ̀ sí tí wọ́n ti ń bá wa yànnà nítorí náà ẹ mọ̀ kúrò ń bẹ̀ ẹ rọra jókòó torí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ọkàn mi ọkàn ẹ̀yin náà gbogbo wa ló kàn o. ẹ jẹ́ ká wá ṣe báyìí àlejò wa kò látẹ̀ nǹkan o ẹ jẹ́ kí n béèrè báyìí torí àkókò wa torí ọjọ́ òdòdó ọmọ ẹnìkan àkókò sì dòde ẹnìkọ̀ọ̀kan ẹ jẹ́ n béèrè báyìí ìṣẹ̀lẹ̀ kan ń ṣẹlẹ̀ tí ó ti di ìrírí fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn báyìí àpẹẹrẹ rèé o láwọn àdúgbò kan àbáwọn agbègbè kan àbí láwọn ìletò kan tó jẹ́ pé àwọn bàbá tó nílẹ̀ wọn ti dàgbà wọn ti dògbó wọn ti rebi àgbà ń rè àwọn ọmọ wọn ló wá dogun gbogbo dúkìá tí wọ́n ní kìí ṣe ẹnìkan kìí ṣe méjì o pé àwọn èèyàn bíi 100 bíi 200 tán tẹ̀dọ̀ sí agbègbè bẹ́ẹ̀ ṣùgbọ́n tó wá di ọ̀sán kan òru kan kí àwọn èèyàn kan ṣàdédé de hùyà láti ibì kan wípé gbogbo agbègbè báyìí o láti bí débẹ̀ wo pé bàbá ńlá wa lónìí wípé gbogbo àwọn tó ti kọ́lé tán ti ra lẹ̀ tán ti ní dúkìá síbẹ̀ pé wọ́n tún padà wà á máa tún ilẹ̀ ń ra ni aláyẹ̀wò lè bá wa ṣe lórí abala wọn. ẹ ṣe kí n tiẹ̀ tó mẹ́nu bà àlàyé yẹn ẹ jẹ́ ká tún fọgbọ́n bá àwọn tó ń ṣiṣẹ́ ibi sọ̀rọ̀ kì í rí i pé tọ́wọ́ òfin bá bà wọ́n wàhálà ní lọ́rùn wọn ẹni tí ò bá níṣẹ́ lára wọn kó lọ wáṣẹ́ ṣe torí pé ẹni tó gbìyànjú tó wá owó tó ralẹ̀ ó nídìí tó fi fẹ́ rà gbogbo ẹni tó ń ṣiṣẹ́ ibi kó lọ dáwọ́ dúró náà gbá sórí ìbéèrè tí ẹ béèrè òun la ṣe ń sọ fún gbogbo èèyàn pé tán bá ti ralẹ̀ tán gba ọ̀nà à ń tọ̀ dáadáa mo wá fẹ́ èmi náà fẹ́ béèrè padà wípé ṣé àwọn tó wá tún sọ pé kán wá tún ra yìí ṣáwọn ọ̀wọ́n ọmọ tó talẹ̀ náà ni ọmọ ni tó talẹ̀ àbọ̀wọ̀n míì. gẹ́gẹ́ bí àlàyé wọ́n lè wí pé bàbá ńlá wa ló ní gbogbo agbègbè yìí pé owó tẹ ra ńgbà náà lọ́hùn owó pín ní sí wọ́n sì ti lè ra agbègbè ń kó sì tó bí 50 ọdún 100 ọdún o ṣùgbọ́n àwọn ọmọ wọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí tán dàgbà wọ́n rò pé nígbà tẹ́ ra lẹ̀ ń jò ní owó bí n tilẹ̀ rà àbí lọ́wọ́ ẹni tí ẹ ti rà ńgbà náà ẹni kò ṣèwé fún yín àbí kò gba àwọn nǹkan kan lọ́wọ́ yín àwọn àtúntò tà ní ìsìn. èyí tí a gbọ́dọ̀ sọ dáadáa nìyẹn ṣé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ra lẹ̀ kò níwèé lọ́wọ́ àwọn míì bàbá ẹ jọ̀ọ́ ilẹ̀ yín èlò lẹ́fẹ̀ẹ́ tà fún wọn á gbé wáìn bó jẹ́ ọtí wọn á gbé fún bàbá ní mu láti bí débi lára mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan some of these land grabber professionals ni wọ́n o wọ́n gbọ́n gidi wọ́n ti wò wípé ọ̀pọ̀lọpọ̀ wọn tó wà lórí ilẹ̀ yìí wọn ò níwèé ṣé ẹ sì rí lọ́rọ̀ kóòtù lọ́rọ̀ òfin evidence náà máa ń dúró lé lórí láì sí evidence pé concrete evidence lélẹ̀ olúwẹ̀ ó lose tó bá ti jẹ́ wọn ọmọ yẹn ló nílẹ̀ tí ẹ̀wọ̀n tó ra lẹ̀ yẹn ò ní document tó proof title wọn pé wọn náà ní title yẹn àfàìmọ̀ kan mọ́ tún kan ṣe o ṣùgbọ́n tó bá yẹ pé ẹni tó ní ìwé ẹ̀ tí bàbá ṣìwé fún táwọn kan ṣìwé tó ṣe ní mọ́ǹtì ìgbà tó fẹ́ ra lẹ̀ tó ṣe investigation torí pé bàbá ló ní tánsán tó ṣe gbogbo ẹ̀ ó lẹ́tọ̀ọ́ láti dúró lórí ẹ̀tọ́ ìwé pé no mi ò tún lè tún rà torí pé mo ti ní ẹ̀tọ́ láti jẹ gbádùn tí mo fi owó mi rà ó ti di infringement o tí olóyìnbó ń pè ní ìtẹ̀ ẹ̀tọ́ ẹni mọ́lẹ̀ kò sáyè yẹn ó tún wá ní í ṣe pẹ̀lú àwọn tó wà ní agbègbè yẹn torí àwọn tó wà lágbègbè yẹn nígbà mìíràn tí ohun ò bá ṣọ̀kan
tí ohun ọ̀ṣọ̀kan bí lára wọn ò níwèé wọn á gbọ̀ jẹ̀gẹ́ ṣùgbọ́n tí gbogbo wọn mọ̀ nǹkan ṣe téèyàn bá mọ ẹ̀tọ́ ẹ̀ á gba ẹ̀tọ́ ẹ̀ náà ni o ṣùgbọ́n téèyàn ò bá mọ ẹ̀tọ́ ẹ̀ àwọn kan tó rà yóò tún ara lẹ́ẹ̀mejì ara lẹ́ẹ̀mẹ́ta tó ló tún lè ṣe é ṣe kí wọ́n yẹn gbà tán ó wá di ọdún wọn pé every year o iye báyìí lẹ́bí ó máa gbà lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹni it's not compulsory kò ṣe dandan mo lè ralẹ̀ lọ́wọ́ yín ní December kí n gbé bag of rice fún yín as a gift ọdún tó tẹ̀lé kí n mọ̀ fún yín ní kankan mo lè decide pé mi ò fún yín ní anything ayé àtijọ́ náà ti máa ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n lóde tí òfin fẹsẹ̀ múlẹ̀ yìí tó o bá ti rà tó ti di ẹni tó nílẹ̀ fún ara ẹ̀ o lẹ́tọ̀ọ́ láti jẹ gbádùn ilẹ̀ láìsí molestation láìsí assault or insult from anywhere ṣùgbọ́n nítorí pé àwọn èèyàn mọ ẹ̀tọ́ wọn àti wípé ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ táwọn èèyàn ń rà kò níwèé ẹlòmíì kan rẹ̀ nìkan kó ṣe fóun tiẹ̀ kó ṣe wọ́n sáìn wọn ẹlòmíì gan títí bá ṣe ń sọ̀rọ̀ kò mọ ibi tó fi sí kò mọ ibi tí ìwé ilẹ̀ wà kò mẹ́ni tó bá ń ṣe tó ìyẹn gan ló fà ṣùgbọ́n tó bá jẹ́ pé èèyàn ṣe ń tó tọ́ tó ra ilẹ̀ kò sí ẹnikẹ́ni tó lẹ́tọ̀ọ́ láti fìyà jẹ lórí ilẹ̀ tó bá ti bá òfin. èmi tiẹ̀ tún fẹ́ béèrè ṣùgbọ́n ìbéèrè tèmi ọlọ́mọ méjì ni ibi abala àkọ́kọ́ tí ẹlòmíì wọ́n ní wípé ilẹ̀ tí o rà bóyá àwọn tó tẹ̀ wá jẹ́ pé wọ́n ti ralẹ̀ tipẹ́ lóòótọ́ náà ní ìwé ilẹ̀ wọn dání ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì àtúralẹ̀ tán máa fi sílẹ̀ tí wọ́n ní ṣe nǹkan kan lórí ẹ̀ ibẹ̀ ni àwọn tó ń pè lọ́mọ onílẹ̀ máa ti wá dìde pé tọ̀ ẹni tó ra lélẹ̀ yìí ò ní ìlú ẹ̀ tọ̀ á tà fún ẹlòmíì wọ́n múlé wọ́n kọ̀ lélẹ̀ wọ́n tiẹ̀ tún lè tà fún ẹlòmíì irú èèyàn báyẹn kí ni kó ṣe àti wípé ìbéèrè alákọ̀ọ́kọ́ nìyẹn pé ẹni tó nílẹ̀ tí wọ́n ti sọ wípé wọ́n talẹ̀ rẹ̀ tó pé kò ṣe nǹkan kan lé lórí kí ni kó ṣe ẹlẹ́ẹ̀kejì ṣé ẹni tó nílẹ̀ ló jẹ̀bi ni àbáwọn tán sọ pé àwọn ò tún lẹ́tà nítorí wípé kò ṣe nǹkan kan lórí ẹ̀ ni ó jẹ̀bi. ṣe bíbélì tiẹ̀ sọ̀rọ̀ kan pé ta ló fẹ́ kọ́ ilé tí ò ní ṣe ìṣirò. bẹ́ẹ̀ni nítòótọ́ ẹlòmíín ralẹ̀ àìní wàhálà kan dé kò ráyè develop ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká mọ nǹkan tí òfin gbà láàyè àti àwọn ẹ̀tọ́ kọ̀ọ̀kan ẹni bá ralẹ̀ ó ti ní nǹkan ẹ̀ ṣùgbọ́n ó ní tí ẹni tó ralẹ̀ tó fi sílẹ̀ fún bí anything from 10 years upward ó ti ń lose ownership lórí ilẹ̀ yẹn díẹ̀díẹ̀ torí pé ẹni tí a ń sọ ni pé àwọn agbífùn generally àwọn ẹni tó bá ralẹ̀ ó gbọ́dọ̀ lọ ṣe nǹkan kan sórí ẹ̀ tó fi lè claim title lórí yẹn tàbí ownership lórí ilẹ̀ pé èmi ni mo ní ẹ̀rẹ́ lómi tó wá ti wọ́n ní wò lọ ṣe corner piece kọ́rọ́kọ́ ẹ̀ sí mo fẹ́ǹsì block bíi méjì sórí ẹ̀ ṣùgbọ́n òun ralẹ̀ ó lọ bẹ́ẹ̀ tó bá ti ń lọ sí bíi 10 years àfàìmọ̀ kẹ́ni wọ́n pàdánù ẹ̀ bó tiẹ̀ ní ìwé ilẹ̀ lọ́wọ́ because it's expected of you wípé ṣe nǹkan kan sí orí ẹ̀ torí pé àwọn agbègbè míì tún lófin yàtọ̀ sí general òfin pé tó o bá ti ra bíi á ti wà nínú ìwé òfin bóyá ẹnìkan develop environment yẹn ó ṣe ó wá ń tà fún àwọn èèyàn á ti wà nínú ẹ̀ pé once you fail to develop tó o bá kùnà láti develop ilẹ̀ yìí ní iye ọdún báyìí o lose ownership yẹn nìyẹn kò sí tẹ́ni wọ́n ṣe tó bá ti lè sign agreement so táwọn sọ ni pé tó bá rí bẹ́ẹ̀ ẹni tó bá ti ra ilẹ̀ kó lọ ṣe ní tó dáa sórí ẹ̀ bó tiẹ̀ jẹ́ kékeré ṣé wá dé wọn tó jẹ́ pé wọ́n ń tà fún wọn tó wá lọ ń fọgbọ́n sọ pé wọ́n á tún gbà ẹ̀ nígbà mìíràn àwọn máa ń pè kàn ní shift of ground tí ìyẹn kàn lè wò pé kí ló fà á ok alágbájá báyìí lọ wá nǹkan ṣe sórí ilẹ̀ yìí àwọn èèyàn kan burú ẹ sì mọ condition tó ralẹ̀ ẹ ti mọ̀ pé ìṣòro kan ló dé ẹ ti ẹ̀ pé kẹ́ encourage nursing pé wọ́n á fẹ́ tún ta. ẹ mọ̀ tiẹ̀ bínú àwọn míì ò tún sọ pé báwọn bá talẹ̀ ọ̀hún ìdá wọn ò pín owó òun sí méjì ẹni tó ní ilẹ̀ ọ̀hún tó kọ́kọ́ rà wọ́n ò fún ní ìdá kan àwọn kó dá kejì. pitbull. pé tó bá ti jọba náà ti tún ilẹ̀ ọ̀hún ta ẹni tó ní ilẹ̀ lélẹ̀ ṣùgbọ́n ó ti fi sílẹ̀ fọdún tó pẹ́ tó bá ti wá rí ẹlòmíì tí wọ́n tà fún wọ́n ti wò pé ẹni tó kúkú ra lẹ̀lẹ̀ láti jọ kò nílò rẹ̀ tó kúkú ta ilẹ̀ ọ̀hún fẹ́ lòmíì tó bá tà tán owó tó bá gbà lọ́wọ́ ẹni tán ṣẹ̀talẹ̀ fún wọn lè ní wọn ó dá sí méjì wọ́n fún ẹni tó nílẹ̀ tẹ́lẹ̀ ní ìdá kan wọ́n tún sọ fún pé iye tó kúkú ra lẹ̀ ń gbà náà kúkú tó iye eléyìí àwọn mú ìtókù wọ́n pa mọ́ ká. ìdí tí a fi ń gbàdá kọ́ lọ́n bá wa tún orílẹ̀-èdè wa ṣe nìyẹn àwọn kan wà tó jẹ́ pé bó tiẹ̀ jẹ́ pé nǹkan míì òfin tàbí pọ́lísì ó sọ nípa ẹ̀ a ṣe lè fi ọkàn ìyọnú ká fi wò ó torí ẹlòmíì tó ralẹ̀ irú wọn yẹn kì í ṣe ní tó dáa tó pẹ́ẹ́rẹ́ alágbájá yìí o ibi tó wà yìí òfin tó sọ ń pa bẹ́ẹ̀ sọ pé ká tà á o ṣé already àti develop tàbí ká tà á ká dáwọ́ ẹ̀ padà fún ẹ tàbí so ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé kò síbi tá a fẹ́ gbé lọ tá a fẹ́ gbé padà tó bá ti ní àwọn ọdún kan wà tó yẹ pé tó bá ti pọ̀ kọjá àsìkò yẹn èèyàn ti ń lù sílẹ̀ yẹn díẹ̀díẹ̀ pàápàá jùlọ tí àkọsílẹ̀ àti òfin bá ti wà tí wọ́n fọwọ́ sí ohun tá a kàn sọ fún wọn tó ń talẹ̀ ralẹ̀ ni pé
ẹ máa ṣojú àánú fáwọn tẹ̀ ń talẹ̀ fún àti torí pé tí ó bá ti di pé ẹni tó nílẹ̀ ó ti ní àwọn ìṣòro ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ò ní wá ságbègbè yẹn mọ́ láti wá ṣe ń tó dáa ìlú ibi tá a wà náà wọ́n ní àwọn ìpalára kọ̀ọ̀kan náà níbẹ̀ tó yẹ pé lòmíì sọ pé ṣé ìlú yìí mi ò rò pé mo lè wá torí pé ẹlòmíì ti ralẹ̀ lẹ́ẹ̀kínní wọ́n gbà á tí ì ṣe pópẹ́ o ẹlòmíì ralẹ̀ láàrin oṣù kan wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ìyẹn tún kọ́ ó jẹ́ nǹkan tó burú jáì. ẹ jẹ́ kí n béèrè báyìí àlejò wa kó tó di pé a máa fi àdàgbà ètò ìrọ̀ síbì kan lónìí ẹ jẹ́ n béèrè pé bóyá mo ralẹ̀ bó sì ń kọ́lé lórí ilẹ̀ mi lọ́wọ́ nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ foundation àwọn kan yọjú. tọ́ àwa lọmọ onílé àti ọmọ onílé ni wá o fún wa lówó ni. pé bọ́ọ̀ bá sàn kankan ọ̀gbọ́dọ̀ kọ́lé yìí o àwọn bricklayer àwọn carpenter wọ́n wá dá wọn lọ́wọ́ kọ́ pé wọn ò gbọ́dọ̀ ṣiṣẹ́ bóyá mo wá gbìyànjú mo wá tọrọ kọ́bọ̀ ìpín ni mo ṣàjọ mo fún wọn lọ nígbà tá a fẹ́ gbé ilé dé linted tá a fẹ́ da linted rẹ̀ wọ́n tó yọjú pé kò sí léṣe nǹkan kan bẹ́ẹ̀ wọ́n o àfi tó bá tún sanwó ilẹ̀ wọ́n tún ṣe yùn tán wọ́n gbà yùn tó lọ àtúfẹ́ wá kan òrùlé lórí ilé wọn àwọn kan tún yọjú irú ìgbésẹ̀ wo lèèyàn lè gbé sílò wọn. ẹ ṣe kọ́lọ́run ṣàánú wa àti pé ọ̀rọ̀ àìríṣẹ́ gan-an ó ti dá nǹkan mi lẹ̀ unemployment ó ti dá nǹkan mi lẹ̀ kò tiẹ̀ fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀ rojú ṣùgbọ́n àdúgbò ara ni pé orílẹ̀-èdè yà rojú lágbára ọlọ́run àlàáfíà ó sì jọba wẹ̀ tí ènìyàn bá ń kọ́lé lọ àwọn kan máa ń yọjú àwọn apè wọn kan ní association bí association of bricklayers association of carpenters tán bá dé pé ó ń ṣe foundation tó bá jẹ́ pé bricklayer yẹn gba contract ilẹ̀ yẹn ilé yẹn òun ni ó settle wọn torí pé àdéhùn ni pé tó bá ti ń gbaṣẹ́ á settle wọn tó yẹ pé òun ló gbà á wáyé pé contract ló gbà tó òun ló gbà tó sì wà lára àwọn bricklayer association pé iye báyìí náà gbà kò sí lè tó kan onílé ṣùgbọ́n tó yẹ pé bricklayer ó ń ṣiṣẹ́ wọn ni pé onílé á sọ fún wọn pé kò sí lè tó kan pẹ̀lú yẹn ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé agreement tó ti wà láàárín wọn nìyẹn kò sí nǹkan tó wọ́n ti pẹ̀lú ilé wọn á kàn kó níṣẹ́ bricklayer tàbí carpenter yẹn wọn á máa kó lọ adáṣẹ́ dúró àfọ̀n tó yẹ pé wọ́n ti register pẹ̀lú ìjọba corporate affairs commission tán ti register tí iléeṣẹ́ wọn ti di company tán ń kọ àwọn irú bricklayer yẹn ò kì í débẹ̀ ìyẹn association tún nìyẹn àwọn kan wà tó yẹ pé ọmọ àdúgbò àwọn ọmọ kan tí ò kàn wọn á kàn kóra wọn jọ wọn á wá wẹ́ẹ̀ èèyàn máa tó wá jẹ́ irú ẹ̀ mo ti ṣe irú ètò ìbáyìí tí wọ́n béèrè irú ìbéèrè lọ́wọ́ mi mo sọ fún ẹ pé nígbà mìíràn wà torí àlàáfíà ènìyàn tàbí gẹ́gẹ́gẹ́gẹ́ ó lè jẹ́ àárín igbó. bẹ́ẹ̀ni àwọn ní new site. ní new site ok o nǹkan báyìí náà béèrè ó bẹ̀tà kó rọra wá nǹkan owó ọkọ̀ wọn fún wọn tán béèrè kí wọn ó máa lọ kó wá lọ report ní ọ̀dọ̀ wọn ọlọ́pàá pé báyìí tàbí ọ̀dọ̀ wọn mọ́ra ìtàn bá dé wọn á lè bá wọn ọlọ́pàá báyìí ìgbà mìíràn wọn á bá wọn sọ̀rọ̀ àdìgbà jẹ́ pé wọ́n á lọ pé àwọn boys yẹn ẹ wá ẹni tí ra lẹ̀ ẹjọ́ ẹ fi ilé tó dé wọn mìíràn wọn ò nílé wọn ò lọ́nà dárúgbòdò èèyàn sílẹ̀ kán sì lọ ní tiwọn kéèyàn mọ́ bá wọn ṣagídí nínú igbó yẹn kó jẹ́ kán kó ranù wọn kán mọ́ ọ lọ tó lè ṣẹlẹ̀ ní ṣùgbọ́n kò ń ṣe nǹkan tó bá òfin mu tẹ́yìn bá wá report wọ́n á mọ bá ṣe mọ ìjọba mọ bó ṣe mọ gbégbèsè torí kò bá òfin mu ẹni tó bá ń kọ́lé ẹ̀ ẹjọ́ fi rọrùn mọ́ ọkọ òun la sì sọ fún àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan àwọn tó wà nínú ètò yìí kó ní kálukú wọn lọ wá iṣẹ́ ṣe arẹ́mi tó ti débẹ̀ tó ti nà lánàá fẹ́ kú torí pé kò tètè dá wọn lóhùn torí ìyẹn ń sìn ó bẹ́tà kó report lọ́dọ̀ àwọn agbófinró torí tí nǹkan mi bá ṣẹlẹ̀ wọ́n á béèrè pé nígbà tó kọ́kọ́ ṣẹlẹ̀ ṣé ta ló sọ fún bó ṣe jẹ́ ṣùgbọ́n kì í ṣe tó dáa ó sì gbó á sì ń bẹ àwọn ọba àwọn ìjòyè àtàwọn olóṣèlú wa kí wọ́n wá dá sí ọ̀rọ̀ yìí torí ọdún míì iṣẹ́ ọ̀kadà ló ń ṣe ó sì wo owó wá eré àkànralẹ̀ bí wọ́n bàtàgbára ẹ̀ka ó sì bẹ̀rẹ̀ sí ń kọ àwọn wọ̀nyí náà ló lè kúrò lórí ilẹ̀ bẹ́ẹ̀ni so many of them are discouraged so ọ̀la ṣe ń bẹ àwọn èèyàn wa pé kí wọ́n wá jí sọ̀rọ̀ yìí káwọn tí wọ́n lè ṣe sí. ẹ ṣojú òní tì yín ẹ̀yin èèyàn wa nínú ilé tí a ti ń wòran wa lóde àgbáyé ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yìí àwa nígbàgbọ́ yìí pé atótónu tí àlejò wa ń tó ṣe dàálẹ̀ yìí pé a ti rọ́gbọ́n kan àbí méjì kọ́ nínú rẹ̀ ojú òní tí wá o kókó kan tí mo rí dìmú nínú àwọn ọ̀rọ̀ tán sọ wọ́n ní kí àwọn alápá má ṣiṣẹ́ bọ́ìsì wọ́n ní kán lọ wáṣẹ́ ṣe ọ̀rá ìsà ọwọ́ méjì fẹ́ nìkan tẹ̀mí mọ́lẹ̀ kó kọjá tuale wọ́n ní kí ẹ lọ wáṣẹ́ ṣe o torí ngbà tí àìríjà ìrému tó bá ti sún yín kanra ògiri lẹ́mọ̀ wá ẹni tẹ́ gba ilẹ̀ rẹ̀ kiri ẹ wo
ọwọ́ ẹni tí ọwọ́ òfin bá tẹ̀ yóò ṣọdún rẹ̀ ní Kilimanjaro. ó fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀. Ọlọ́run Olódùmarè kò síjú àánú wò wá àlejò ọjọ́ mọ̀ ní tí yín o. Dr. Sunday Olowoniyi tí wọ́n jẹ́ alága fún ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi ní Ondo West èyí ẹgbẹ́ CAN náà lẹ́tí ń gbòòn lẹ́nu wọn látẹ̀ǹkan tí wọ́n sì tún jẹ́ ààrẹ káfàtà fún ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Forum for Human Rights Defence lórílẹ̀‐èdè Nàìjíríà. Àjọṣepọ̀ ò ní bàjẹ́ bàbá wa kó tó di pé a máa lọ àwọn èèyàn ń wò wá káàkiri àgbáyé ẹ bá gba àwọn olùmọ̀ràn àwọn olùwòran wa ẹ bá gbà wọn lámọ̀ràn ká tó mọ̀. ẹ ṣe kábẹ̀ látọ̀dọ̀ wọn òbí ní ṣókí àwa òbí ẹ jẹ́ ká bá àwọn ọmọ wa sọ̀rọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ wọn yìí ìmí ilẹ̀kọ́ kò gbẹ̀kọ́ omi sì gbẹ̀kọ́ orí ẹ kó fẹ́ gbẹ̀kọ́ kò lẹ́kọ́ ẹ jẹ́ ká bá wọn sọ̀rọ̀ kọ́mọ tó yẹ kí àwọn ọmọ náà tí wọ́n ń jáde káàkiri tó yẹ pé iṣẹ́ oníṣẹ́ tán ṣe sílẹ̀ náà ń fẹ́ bàjẹ́ àti tó jẹ́ tẹni ẹlẹ́ni òfin wà fún o torí pé tí wàhálà rẹ̀ bá dé ohun tẹ́ ẹ kójọ ò lè yanjú ẹ̀ kán kíyèsára àti pé ẹni tó gba nǹkan oní nǹkan kò kí ń fara rẹ̀ lò ó kí a kíyèsára a sì gbẹ ìjọba wa náà kan jọ̀wọ́ kí wọ́n wá dá sí ọ̀rọ̀ yìí àtẹ̀wọ́n ìjòyè àkábíyèsí gbogbo kí wọ́n gbìyànjú pé wọ́n fohùn ṣọ̀kan kí àlàáfíà kó lè jọba torí pé tí àlàáfíà bá jọba àwọn àlejò á lè dé wọ́n á dá lé iṣẹ́ sílẹ̀ àwọn ọmọ náà tó ti lọ wọ́n á lè padà wá ká gbéṣẹ́ tó dáa kalẹ̀ kí wọ́n di pé wọ́n sá fún ibi tí ó yẹ kán ṣiṣẹ́ sí yóò dára fún wa o. ẹ ṣe ojú òní tí ẹ wo níbi tá a rí mọ ní abala ọ̀rọ̀ tó kẹ̀yìn aráàlú gbọ̀ngbọ̀ngbọ̀n lónìí rèé bí àwọn àlejò wa tí wọ́n bá ti jáde lọ tán àwọn ọkọ̀ yá lọ sí abala elétí ọ̀fẹ́ gbàròyé tí ẹ ti láǹfààní àti sọ ibi tí bàtà tó ti ń tayín lẹ́sẹ̀ fún ìjọba à ń bọ̀ ná. KAFTAN tẹlifíṣàn Yorùbá kárí ayé sani wọn ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. KAFTAN tẹlifíṣàn Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ńbẹ̀ o ẹ máa wò ó. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ẹ káàbọ̀ padà ẹ̀yin ará lé abala tí a kọ́lù báyìí ní abala elétí ọ̀fẹ́. bẹ́ẹ̀ni ńlábala elétí ọ̀fẹ́ yìí níbẹ̀ ni a ti máa ń gbàròyé ẹ̀yin aráàlú rò fún ìjọba nọ́mbà tí ń lọ lójú ìwòran yín iná lẹ́lẹ́tọ̀ọ́ láti pè wá sí tá a bá parí ètò tán bó sì jẹ́ text message ńlẹ̀ fi ṣọwọ́ sí wa èèyàn àtẹ̀jíṣẹ́ bóyá ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ìtàkùn agbọ́rọ̀káyé ìtàkùn WhatsApp nọ́mbà gan lẹ́ẹ̀fi bá wa sọ̀rọ̀ kí ni ń ṣẹlẹ̀ lágbègbè yín kí ni ń ṣẹlẹ̀ nílùú yín kí ni ń ṣẹlẹ̀ níletò yín ìpínlẹ̀ yín kí ni ń ṣẹlẹ̀ ńbẹ̀ tẹ́ fẹ́ kí àwọn aláṣẹ ìjọba kí wọ́n gbọ́ nọ́mbà tẹ́ fi pè wá nù àjọṣepọ̀ ò ní bàjẹ́ o àwọn èèyàn ìlú Òkìtìpupa wọ́n ké gbàjarè lórí ètò yìí lábala tá a wà yìí wọ́n ní láti bí ọdún 15 kò sí náà ilẹ̀ ń tíríkì iná ọba nílùú Òkìtìpupa wọ́n ké sí ìjọba ìpínlẹ̀ Ondo torí ìlú Òkìtìpupa ó jẹ́ ọ̀kan nínú ìjọba àbílẹ̀ 18 tí ń bẹ ní ìpínlẹ̀ Ondo ìjọba gómìnà wa Rotimi Akinrodolu àwọn èèyàn ìlú Òkìtìpupa àwọn náà ní ké gbàjarè yìí o Afolasayo ẹja kọjá sókè lọ́nkà gbọ́ gbàjarè àwọn èèyàn Òkìtìpupa. hello. ẹ káalẹ́ o. ẹ káalẹ́ o. yes. ẹ kú dédé wò yó. yes. Òkìtìpupa la ti ń pè o. láti ìlú Òkìtìpupa lẹ́yìn tí ń pè. bẹ́ẹ̀ni. kí ló kọ sí yín. Gbẹ̀gà ló ń sọ̀rọ̀ láti òde wa. ọ̀dà kí lẹ fẹ́ kí a mọ̀ lọ́dọ̀ yín. kò sí nǹkan mi tí mo fẹ́ ká mọ̀ tó pa o àti bí ó ti lé ní ọdún 15 sí tí náà ti sàn lókè tí mo bá o. ọdún tí ó ti pẹ́ tí náà ti sàn lókè tí mo bá o. àkékékéké aṣọ sọ́sọ́ náà wò tán o.
ìwọ̀n olórin wa tó tún jẹ́ Dẹ́mọ́lá Suzy tó tún jẹ́ tí gbogbo ayé tún mọ̀ mí báyìí ó tún fi pariwo ó tún fi kọrin àbáwá tàn náà yìí náà wò tán. Àwọn petrol station tó tún ta epo lókìtì òpa gbogbo wọn tún yí lítà wọn pa. Ìjọba rí nǹkan kan ṣe sí. bó lẹ ti wá mọ̀ pé wọ́n yí lítà wọn pa. Tábà lọ repo tábà fi kẹ́ẹ̀gì lọ repo tábà repo 300 ní bóvas àmọ́ ibi tó máa ń dé. Tábà lọ the other side lọ repo àmọ́ ibi tó máa ń dé sà. Nínú àwọn tó ń lo fọ́kadà gan tó bá rà sínú kẹ́ẹ̀gì tó bá rà sínú ọ̀kadà wọn àmọ́ iye iṣẹ́ tó fi ń ṣe lọ́tà bá fẹ́ mọ̀ tọ̀nà àwọn ọlọ́kadà là ń bèrè. Àwọn olómi epo tó pé jù ló fi wà gbogbo wọn ìpàdé òsì tí wọ́n ń ṣe kò yẹ kó mọ ọkàn tó ń ṣe lókè tó pa ọ. Kódà lórí ọ̀rọ̀ iná ọba tẹ́ ẹ sọ pé ẹ̀ ní láti fi ọdún 15 ìgbésẹ̀ wo lẹ́yìn aráàlú ti gbé. Àti kékékékéké àti protest wọn rí kankan ṣe sí o. Wọ́n rí kankan ṣe sí àti kéké and the worst part of it state secretary local government yìí ló ti wá o. Bẹ́ẹ̀ tálẹ̀ pé ó wá láti local government. Ondo state secretary local government yìí náà fi tẹ̀lé ló ti wá. Akọ̀wé fún ìjọba ìpínlẹ̀ Ondo. Agbára náà. Ǹjẹ́ àwọn aráàlú ẹ̀yin tẹ́ jáde àlú ǹjẹ́ ti kọ lẹ́tà sí wọn? Àti kọ lẹ́tà àti kékeré àti protest wọ́n ṣe. Ìgbà kan wọ́n tó fẹ́ ṣe bẹ́ẹ̀ sí tó prepaid wá ẹjọ́ ẹni tí ò lówó tó ń lo prepaid ni. So ó ti ṣú wa lókè tó pa o àwa oníṣẹ́ ọwọ́ àárín nǹkan fi ṣe kán o. Ẹ ló ti tó ọdún mélòó tí tẹ̀sí nínú lókìtì pupa báyìí? Ayé bàbá àgàgù ni ló ti tó gbẹ̀yìn lókè tó pa. Ayé bàbá àgàgù ni ló ti tó kẹ́yìn lókè tó pa. Crowd for 8 years ní mi kò àdín náà. 4 years àkéjì tó lọ tán sí àdín náà. Ìgbésẹ̀ wo làwọn olóyè ìlú tí wọ́n ti gbé lórí ọ̀rọ̀ iná àbí àwọn olóyè àtàwọn lọ́balọ́ba ò gbé ìgbésẹ̀ kankan lórí iná ni? Gbogbo ìlú òkúpa ló ti protest àti lọ lé kábíyèsí. Tí kábíyèsí náà sì ti kọ̀wé. Ìwù àràbà tó jẹ́ àgbòtí gan-an ó ti kọ̀wé ọba gbogbo ìsàlẹ̀ gbogbo ó ti kọ̀wé. Kí lorúkọ ti yín? Gbẹ̀ngà lórúkọ mi láti òkè òpa. Ọ̀dà àwọn olórí ìlú tẹ́ bá tún súnmọ́ ẹ fún wọn ní nọ́mbà wa kí wọ́n pè bẹ́ẹ̀ ti ṣàlàyé kẹ́wọn náà ká tún gbọ́rọ̀ látẹnu wọn. Okay sir. Àwọn ó pe àkíyèsí ìjọba sọ́dọ̀ yín. Okay sir. Àwọn ntẹ̀ǹpà tó lé lórí àwọn sọ fún ìjọba. Okay sir. Ẹ ṣàdúpẹ́ o. Yes sir. Ó máa gbé mi ṣe sir. Ẹ̀sùn ẹ máa gbádùn KAFTAN television Yorùbá o. Okay sir. Yóò yẹ yín kò ní yẹ ẹ lẹ̀. Ẹ ṣàdúpẹ́. Tọ́ a lérò pé ẹ ti gbọ́ ohun tí wọ́n sọ àti gbàjarè tí wọ́n ké ẹ̀yin ìjọba ẹ̀yin náà látúnṣe kí ni láti rawọ́ ẹ̀bẹ̀ sí wípé kí ẹ má wo àwọn èèyàn yìí ní ìran gbogbo nǹkan tí wọ́n fẹ́ kí ẹ ṣe fún wọn gbogbo náà ní kẹ́ ẹ ṣe fún wọn torí wọn ò lè dá ṣe òun náà ni wọ́n ṣe ké síta pé kí ìjọba kí wọ́n gbà wọ́n. Wọ́n sì ń dìbò àyè bẹ́ẹ̀ ni àwọn aráàlú tí ìyà náà ń jẹ yìí wọ́n ń dìbò bẹ́ẹ̀ ni gbogbo àwọn ìlérí ẹni tí ẹ̀yin ìjọba tẹ́ ẹ ṣe ní ìgbà tí ẹ̀ ń ṣe ìpolongo òbò àkókò rẹ̀ láti mú iṣẹ́ o abẹ́ẹ̀gbọ́ wọ́n ní bí ọdún 15 sẹ́yìn. ọmọ tán bá bí gbàngàn ti mọ súnmọ́ pé òun relé ọkọ. yóò ti fẹ́ wọ ilé ẹ̀kọ́ gíga fáìtì ẹjọ́ ojú òní tí yín o kò ní sún yín kò ní rẹ̀yìn ẹ dá sọ̀rọ̀ wọn nílùú Òkìtìpupa o àjọṣepọ̀ wa kò ní bàjẹ́ wọ́n ní kéèdó pọ̀ ṣókí báyìí ni ọbẹ̀ oge àwọn àgbà lọ wọ́n bọ̀ wọ́n ní ìpéǹpéjú làláfìlà bó bá ti kọjá ìpéǹpéjú ó ti dọwọ́ òtútù nù wọ́n máa béèrè pé bàbá sí ò sí ẹ̀dá a máa fi àdàgbà ètò yìí rọ̀ síbi tá a dé lónìí bí ìṣe wa bólúwa bá fẹ́ lọ́sẹ̀ tí ń bọ̀ a máa bára wa pàdé lórí ètò gbàgede ìlú tá a máa jẹ
mùkúndùn ara wa. Fún ìpolówó ọjà, ìkéde àti polongo iléeṣẹ́ yín àtòkòwò yín, ẹ láǹfààní àti pè wá sórí ètò yìí lórí nọ́mbà wa tẹ̀ ń wò lójú òmùmọ̀wòrán yín. Àjọṣepọ̀ wa kòkòkò ní bàjẹ́ o. Lórúkọ àwọn lọ́gàá àtàwọn aláṣẹ ìkànnì yìí, lórúkọ ọ̀gá wa ní ọ̀gbẹ́ni Stephen Adéwálé, lórúkọ olóòtú ètò wa ọ̀gbẹ́ni Fẹ́mi Adégúnlẹ̀, lórúkọ ọlọ́wọ́ bọ́tìnì wa ọlọ́wọ́ dán fúbárà déédéé ńlẹ̀mí Cephas Olúwafẹ́mi ọmọ Akinrodolu. Èmi tí gbogbo ayé ń pè ní bàbá JP ọba àlù kan Àkànní olóhùn iyọ̀ ni mo fi ń wí pé ọ̀sẹ̀ tí mo là pàdé. Èmi làkànní ikọ̀ olókun ọ̀la ọmọ Gbádégẹṣin orí adéníran bàbá mi lẹ́fọ̀n àlàyé. Àwa là á mọ̀ wá, ẹ̀yin là á mọ̀ bá o. Àbá mi tọ́ ẹ̀yin èèyàn tèmi, èmi ní tiyín tòótọ́. A ti ń fi àsìkò yìí ṣe kí ni àti fi dágbére fún yín gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ pé bólúwa bá fẹ́ torí olúwa lè ní ká lọ ká má padà wá, kò sí ní tá a ṣe à lè pè lẹ́jọ́. Nítorí náà bólúwa bá fẹ́ á tún mọ̀ pàdé, á mọ̀ bá yín, ẹ̀yin náà ẹ ṣe kí ni ẹ sì mọ̀ wà ń bẹ̀rùn tí ẹ mọ̀ dúró dè wá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tún máa pàdé ní orí ètò yín ètò wa, ètò Gbàgede Ìlú. Orúkọ tèmi ò wá yí padà, orúkọ mi náà ni Hamzat Afolasayo Olúwatóyìn tí gbogbo yín mọ̀ sí Àdọ́rà, ọmọ wọn ní ìlú Ìjẹ̀bú. Àwa náà máa ń pè ní ọmọ Ariu aṣàlẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ò lóbìnrin nílé, òní nǹkan tó yìnbó òní. Bàbá JP ẹ mọ̀ tún bí mi pé kí ni nǹkan tá a ní tó yìnbó òní o. Àwa náà ni ẹ mọ̀ rí mi lẹ́yìn ìsìn mọ̀ sọ fún yín tí a ní tó yìnbó òní. Títí dìgbà náà ó dàbọ̀. Ẹ dàbọ̀. Ayé ń retí ẹlẹ́yọmí o. Fún ojú rere. Bá ọkàn ìlànà Mú ọkàn máa ní orílẹ̀-èdè Nàìjíríà àmọ́ tí wọ́n ṣe ń da ipò. Àwọn kan ká ó yẹ kẹ́lẹ́ ilé ṣe iṣẹ́ yìí. máa ń pèsè àwọn ìṣúná ọjà. Ọjọ́ kejì ẹ̀ lè gbóhùn ẹ̀ mọ́. This is not a talk after party. Ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Ṣé má ṣe gbàgbé wípé àwọn orílẹ̀-èdè àmọ́ ohun tó ń ṣe rárá o wọ́n ṣe àwọn kan rùgbé wọ́n kàn jẹ́ kí gbogbo ṣàmà kó máa lọ. mọ́tò jóná lálẹ́ mo lè ṣe lọ lẹ́rìn pa àwọn ní alẹ́ ọjọ́ yẹn. bá jẹ́ ní òkè òkun àbí ní ilẹ̀ àgbáyé, ẹ̀tọ́ ìjọba àkọ́kọ́ ni wípé láti rí wípé ètò ààbò tó péye wà fún ará ìlú.